Ẹ káàbọ̀, a kí yín ẹ kú déédé àsìkò yìí o. Ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò Bitter Truth níkànnì Jùgbà Master Channels. Gúmi tó ti dára, Gúmi tó ti sọ̀rọ̀. Ó ń post ni o. Ǹjẹ́ ẹ rántí ọmọ ọkùnrin ará Amẹ́ríkà kan tí wọ́n pè ní missionary àti lo fídíò ẹ̀ láìmọye ìgbà? Ṣé ẹ rántí? Tó ń ṣe àpèjúwe ọ̀nà tí àwọn terrorist ń gbà pa àwọn Kìrìsìtẹ́nì, tó fi fídíò ẹ̀ tó fi hàn àwọn ènìyàn níbi tó ti sọ̀rọ̀ bá bàbá wa wípé wọ́n wà lórí àga, wọ́n sì ń pa àwọn Kìrìsìtẹ́nì báyìí. Ìtò sọ ni mo sọ o. Ohun tó sọ nìyẹn o. Pé bàbá wa Excellency ààrẹ orílẹ̀-èdè yìí wà lórí àga, ikú sì ń pa àwọn Kìrìsìtẹ́nì báyìí. Nínú fídíò ẹ̀ ló ti sọ. Ẹ̀yin lẹ wá mọ̀ bóyá ìtò sọ òótọ́ ni àbírọ́. Ṣùgbọ́n kinní kan táwa mọ̀ ni pé bírọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan ṣoṣo báyìí òótọ́ á bà. Nǹkan tí Gúmi ń post kiri ní ìsìn ni pé Gúmi ń sọ nínú post ẹ̀ wípé kí àwọn èèyàn tíbi tí wọ́n bá ti rí ọmọkùnrin yìí tó pe rẹ̀ missionary ọmọ ilẹ̀ Amẹ́ríkà tó yẹ pé bóyá ló ti pọ́gbọ̀n ọdún, tó ń ran àwọn èèyàn lọ́wọ́ lápá Middle Belt ní Plateau, Jos, tó ń kọ́lé fáwọn tí ò nílé. Bọ́mọkùnrin yìí ṣe ń pariwo tó ọpẹ́lọpẹ́ social media tó jẹ́ káwọn èèyàn mọ̀ wípé nǹkan ń lọ. Ó ní òun gangan ló wá dá wàhálà lẹ̀ pé látìgbà tó ti dé apá abẹ yẹn ni wàhálà ti ń ṣẹlẹ̀. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni? Ṣé òun ló kó terrorist wá? Ṣé bọ̀ yìí ni Fúlàní? Torí wípé a mọ̀ fẹ̀tẹ́lẹ̀, a mọ̀ palàpálàpá, irú àwọn Gúmi sì wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin lẹ mọ̀ o. Ẹ̀yin ìjọba lẹ mọ̀ o. Torí pé orúkọ Gúmi nìkan kọ́ ló ń bàjẹ́, ó ń bàjọba jẹ́ mọ́ yín lórí. Ó sì ń jẹ́ kó máa yé àwọn èèyàn wípé èèyàn pàtàkì àti àwọn ìjọba wọn lè sọ pé wọn ò mọ bóun ṣe ń lọ negotiate tẹ́ sì fi aṣojú ránṣẹ́ sóhun. Now, wọ́n wá accuse boy yìí, ọmọ ilẹ̀ Amẹ́ríkà yìí, wípé òun ló fà á tí terrorist fi ń ṣe mọ̀ pé wọ́n fẹ́ fi irọ́, wọ́n fẹ́ fi lẹ ọmọ yẹn lára ni. Ìtọ́jà á ń dùn mẹ́mi nínú. Ó pe adviser ètò ààbò, Nigeria Security Adviser, kan wádìí ọmọ yẹn dáadáa àbí kan lè. Ọ̀rọ̀ òpònú. Kéèyàn sọ pé ọmọ ará Amẹ́ríkà yẹn ìgbà tó ti dé, bíi pé àwọn ará Amẹ́ríkà wá fi kọ́ọ̀sì wàhálà ń bí láti sọ àwọn northerners lórúkọ tí kì í ṣe tiwọn. Ta ni ò wá mọ̀ wípé ìjà ìsìnlẹ̀ ń jà? Ṣópònú ni gbogbo ọmọ Nàìjíríà ni bínú tiyín bá jàn. Ṣé irú ọmọ yẹn ló yẹ kó sọ pé ibi tí wọ́n bá ti rí kán chase out? Kó lóun ló ń dá wàhálà alẹ́ ní Middle Belt. Ṣé nǹkan tó ń gbìyànjú àti sọ fún wa ni pé boy yẹn o, òun ló ń báàkì àwọn terrorist. Boy tó ń táṣìírí àwọn tó pa èèyàn. Bó lè ṣe wá ronú débi wípé òun gangan ni kí wọ́n chase out of Nigeria. Ibi tí wọ́n bá ti rí kán chase out. Ìgbésẹ̀ tí Gúmi ń gbé ń sìn, ìgbésẹ̀ tó lè kó bá orílẹ̀-èdè Nàìjíríà ni. Ṣé Gúmi ò mọ̀ pé àwọn èèyàn ò fọ́ lójú, wọn dẹ̀ ń ṣe òpònú, wọn ò dẹ̀ di létí, wọn dẹ̀ ń ṣe ẹni tó rí ẹ̀ ò pé láti mọ point accusing fingers, tó dẹ̀ fi àwọn tó ń pa èèyàn sílẹ̀ tó ní dandan ni a máa bá wọn gbé by all means. Èèyàn kan ṣoṣo, ọmọ kékeré, kò lò bọ́n kò làdá, ẹnu ló fi ń tú àṣírí àti fídíò. Kábíyèsí Olódùmarè. Ṣé ojú àwọn aráàlú fọ́? Wọn á rí àwọn tó ń dùnyàn, tó ń fọ́ nǹkan mọ́ èèyàn lórí tí ń ṣe fídíò tí ò dẹ̀ sí tó fẹ́ ṣẹlẹ̀ bí wọ́n ṣe ń pa èèyàn, tí ń jiyàn gbé, tí ń gba ransom. Wọn ò mọ ìyà tán jẹ́. Ọmọ ará Amẹ́ríkà ni àbí? Tí n bá sọ pé a ti ṣe nǹkan, àdúrà tí ká máa gbà ní wípé Ọlọ́run tó yọ Dáníẹ́lì kúrò nínú òkìnnìún, kó yọ gbogbo Kìrìsìtẹ́nì, kó gbà wọ́n nínú wàhálà tí wọ́n kóra wọn sí nítorí àti sọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan.
ṣé torí agbára, ṣé torí ipò, ṣé torí ẹ̀sìn? Báwo lẹni tó rí ẹ̀ pé kan ṣe máa sọrú ọ̀rọ̀ yìí? Tó bá jẹ́ kì í ṣọmọ Amẹ́ríkà ni, àwọn people á ti eliminate ẹ̀. Lẹ́yìn tó fi ń post gbogbo fọ́tò boy yẹn kiri pé ibi tí wọ́n bá ti rí òun ló ń cause wàhálà Nàìjíríà. Ẹ dákun, ṣé boy Amẹ́ríkà yìí fọ́tò ẹ̀ náà wà níbí? Ṣé òun ló cause wàhálà? Àwọn tó cause wàhálà, olè tí ń polè lólè. Olè tí wọ́n wá polè lólè torí ẹni tí wọ́n ń pè lólè kì í ṣolè. Olè tí wọ́n ń pe onílé àtolóhun lólè. Kò dẹ̀ ságbára kan tẹ́nìkan kan rí sà. Kí la fẹ́ ṣe sí? Gumi ń sọ eléyìí láti cover àṣìṣe wọn. Wọn à dẹ̀ rí bí àṣìṣe torí ìkà ni wọ́n. Ó ń lo eléyìí pé ẹni ń tú àṣírí. Ẹ rántí pé Sọ́tà ń sọ wípé social media ni terrorist. Báwo làwọn tó wà nínú ọpọlọ gidi tó pé ṣe máa sọ pé ní tèmi àti ẹ gbé dání tó ń tọ́ wa sọ́nà tá a fi mọ nǹkan tó ń lọ nínú ayé, terrorist ni? Ṣé ìbọn ni? Àwọn Fúlàní adaran wọn tó ń gbé AK-47 kiri, wọn ń ṣe terrorist. Àwọn tí ń pa ènìyàn, tí ń pariwo Allahu Akbar, wọn ń ṣe terrorist. Àwọn tó fẹ́ fi agídí múyàn ṣe ẹ̀sìn tí kò tẹ́ wọn lọ́rùn, wọn ń ṣe terrorist. Àwọn tó ń jìyàn gbé, wọn ń ṣe terrorist. Wọn ò sì fijọ́ kan jáde báyìí kan sọ̀rọ̀ lórí ẹ̀. Thank God for social media. Ìtí àwọn northerners yìí ò bá ti ṣe, á ti kọjá ń tààrò. Wọ́n á wọlé, wọ́n á lé olórí ilé, olórí ẹbí, baálẹ̀, ọba, wọ́n á lé kú, wọ́n á dẹ̀ fi tiwọn sí. Social media ló ń tàṣírí wọn. Now, pẹ̀lú bá a ṣe ń sọ yìí, àwọn radical tí wọ́n ń practice akatakítí ẹ̀sìn, mi ò sọ pé gbogbo mùsùlùmí. Bẹ́ẹ̀ la máa ń sọ pé tá a bá ń sọ̀rọ̀ olóṣèlú, a sọ pé gbogbo wọn. Ṣùgbọ́n tó bá ti kó ipa tó pọ̀ jù, ẹrú kan ní mú ní búgba ẹrú. Àwọn máa lè ọmọ Yorùbá kan dẹ̀ gba àìdíà ṣàríà tí wọ́n fi ń pa ènìyàn. Wọn àwa ronú lọ bí wípé Ọlọ́run ò lè sọ pé kó o pa iṣẹ́ ọwọ́ òun run nítorí tòun, ìwọ kọ́ ló máa pa. Ọlọ́run ló ń fúnni, Ọlọ́run ló ń dá, Ọlọ́run ló ń gbà. Ẹ̀sìn tí bìlíìfù ẹ̀ kò bá strong lórí eléyìí tí wọ́n ń padà ṣerú ẹ̀sìn yẹn lẹ́wà ní káwọn èèyàn wá gbà. Àwọn tó ti pa Kìrìsìtẹ́nì láìmọye ìgbà tí wọ́n ti lọ ṣọ́ọ̀ṣì. Mo fẹ́ nígbàgbọ́ wípé bí ẹ ṣe ń lọ ṣọ́ọ̀ṣì tí ń sun àwọn èèyàn ná, level ẹ̀kọ́ ni ti mọ́ṣáláṣí fi wáyé o. Wọ́n ń ṣe láti sọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan tí gbogbo ayé sì ti mọ̀. Wọ́n ń ṣe láti sọ̀rọ̀ àwọn di olórí lórílẹ̀-èdè Nàìjíríà níbi gbogbo. Wọ́n ń ṣe láti gba ilẹ̀ wa. Wọ́n làwọn nílẹ̀. Bàbá wọn Usman Dan Fodio ó ti sọ ìtàn orí burúkú lẹ̀ kó tó lọ. Báwo nínú Ọlọ́run ṣe fẹ́ dùn sí ẹ̀sìn tó ń pa ènìyàn, tó nígbàgbọ́ nínú wípé ẹni tó bá lóhun ò sin ẹ̀sìn yìí mọ́, ẹ lọ pa. Pa lásọ, kì í ṣe ẹ tì mọ́lẹ̀ o. My God. Àsìkò yìí tí Gumi ń pòsì fọ́tò ọmọkùnrin yìí káàkiri, ló yẹ káwọn Kìrìsìtẹ́nì dìde. Ọmọ Amẹ́ríkà ni o, kán dẹ̀ sọ̀rọ̀ ní gbólóhùn ohùn kan. Àwọn bàbá wa jí ò yìí, ó ń dùn mí fún wọn. Ìtẹ́ ẹ̀dẹ̀mọ̀ ni wípé tí wọ́n á ń pa àwọn ará bíi jù tí wọn ò rí àtìlẹyìn ẹ̀yin bàbá yìí, káyé dẹ̀ gbọ́, ṣé ẹ̀rù ló ń bà yín? Tẹ́ ẹ̀ fi sọ̀rọ̀, abẹ́ ẹ ti jẹ dòdò, àbówó yẹn bó ṣe pọ̀ tó yẹ ti rò pé kò lè kàn yín. Kò lè kàn yín, ọmọ ìjọ yín kọ́. Ó ń panilẹ́kún pé ẹ sọ̀rọ̀ ní gbólóhùn ẹyọ kan, ohùn kan, kẹ́ ẹ pera yín jọ. Bí Kanu ò bá function tẹ́lẹ̀, àsìkò yìí ló yẹ kó ẹ jẹ́ kó function. Àsìkò tẹ́ ẹ lè rẹ́ni gbèjà yín rèé. Bí Gumi ṣe ń ta sí ọmọ Amẹ́ríkà yìí, ó fẹ́ fi dá wàhálà lẹ̀. Ṣe ló yẹ kẹ́yìn náà ò jáde pé ó ń sọ̀rọ̀ on Christian behalf ni genocide wà. Tẹ́ máa ń pa àwọn mùsùlùmí kọ̀ọ̀kan tẹ́ fi ń bò yín lójú. Torí òṣèlú ni wọ́n fi ń pa àwọn mùsùlùmí yẹn, kì í ṣe torí ẹ̀sìn. Wọ́n dẹ̀ tún wá gbàgbọ́ wípé gbogbo mùsùlùmí tí kì í bá ti ṣe Fúlàní àbí Northerners kò ń ṣe mùsùlùmí gidi. Nígbà Fúlàní ń pa àwọn Haúsá tẹ́jọ́ ń pè wọ́n ní Northerners, Haúsá Fúlàní. Àánú yín ṣe mí. Gumi joke with America.
ajá wọn tí wọ́n bá ti mọ ibi tó wà tí nǹkan kan bá ṣe nǹkan dé, Ọlọ́run tó gba Daniel nínú ihò kìnìún, àwọn ọ̀tá Daniel fi Daniel sínú ihò kìnìún bí àwọn ọ̀tá Kìrìsìtẹ́nì bí wọ́n ṣe gba àwọn kan láàyè kán gbẹ́ kòtò sílẹ̀, àwọn kìnìún northerners Fúlàní kán lè jẹ àwọn Kìrìsìtẹ́nì run. Ìtìbọ̀ yìí ń sọ oyè àwọn ò gbógun ti ẹ̀sìn mùsùlùmí àbí ẹ̀sìn àbáláyé tàbí ẹ̀sìn Kìrìsìtẹ́nì, kò sí ní tó kàn wá, ṣùgbọ́n brutality yìí ti pọ̀ jù. Kí ló ṣe tí ẹ bá wá fẹ́ sọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan tẹ́ ẹ sì fẹ́ káwọn èèyàn gba ẹ̀sìn yẹn tẹ́ ẹ dẹ̀ pé ní ẹ̀sìn àlàáfíà, nínú pé ẹ ṣe ń pa wọ́n yẹn àlàáfíà dà ń bẹ̀. Àwọn northerners tí wọ́n jẹ́ politicians, àgàgà àwọn Fúlàní yìí, Gumi àti Sultan, wọn àti jáde for one day kan sọ fún government pé kó chase out àwọn terrorist kúrò ní igbó. Nǹkan tí wọ́n ní láti sọ ni wípé Boko Haram, ICC, ISWAP and co pé they are northerners freedom fighters. Ẹ bá rántí interview yẹn. Ẹ tún rántí pé Sultan ló ń sorúkọ mí ní Boko Haram fún wa pé western education ni wọn ò fẹ́ kán fi àwọn tí ò jẹ́ nǹkan kan, àwọn tó lè pààyàn anyhow, àwọn nìkan gbà láàyè nínú ìlú, tí àwọn DOJ àwọn Kìrìsìtẹ́nì dẹ̀ dákẹ́ tí wọn ò pariwo fún gbogbo ayé kọjá pé kí Gumi jáde, ọmọ tí ò tí ì ọgbọ̀n ọdún àbò lé díẹ̀ kó sọ pé ibi tí wọ́n bá ti rí kán chase out. Ẹ wo irú ìwà tó wà lọ́wọ́ wọn. Tí ẹnìkan bá jáde lénìí tó sọ wípé àáfàá kan sọ̀rọ̀ kan nílé Haúsá, ó yẹ kán ṣe báyìí fún ni, wọ́n á jáde fún nítàn. Kí ni bọ́ọ̀ yẹn ṣe tí kò gbé evidence síbẹ̀? Tó bá dárúkọ ààrẹ wa pé kí ni wọ́n ń ṣe lórí ìjókòó, tẹ́yìn bá rò pé kò ní right, tẹ́ rò pé the best ni pé kẹ́ ẹ pe security adviser kán deport ẹ̀ nílùú wo ní Nàìjíríà. Ẹ try ẹ̀ o. Tàbí kẹ́nìkan terrorist lọ ṣe tó bá wù wọ́n fún. Ẹ̀yin terrorist tẹ́ ń pè yàn ní terrorist. Ihò kìnìún tọ́lọ̀ ti gba Daniel mú tó padà síbẹ̀, á gba gbogbo Kìrìsìtẹ́nì àti àwọn tí wọ́n believe pé kèfèrí mùsùlùmí ni wọ́n nítorí pé wọn ò gba ṣàríà. Ihò kìnìún làwọn náà wà, Ọlọ́run á gbà wọ́n lọ́wọ́ yín. Ìtí Gumi ń sọ kìí ṣe nítorí ọmọ Nàìjíríà, bọ̀ nítorí kán lè ráyè ṣiṣẹ́ wọn, kán mọ̀ rẹ̀ ni tó máa tú àṣírí. Kò sẹ́ni tí ò mọ róòlù Gumi pẹ̀lú àwọn terrorist, àwọn ipa tó ti kó. Òun ló wá jáde ló ń sọ pé ẹnìkan lé middle belt ọmọ Amẹ́ríkà missionary ó ń sọ tí ò ṣẹlẹ̀ àtìgbà tó ti débẹ̀ bí ọdún kan sẹ́yìn, ìgbà yẹn ní ibẹ̀ yẹn ò ti lálàáfíà, àwọn Josh, àwọn Plateau. Àwọn wo ni ó ń support àwọn tó ń pààyàn? Ìta àmọ́ ni pé ilẹ̀kẹ̀ mọ́jà lé mọ́jà ta, ó máa já síbì kan jọ kan. Gbogbo ẹni tó dẹ̀ mọ̀ nípa ẹ̀ láti sọ orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo àwọn tó dá wàhálà ilẹ̀ di ẹlẹ́sìn kan láti fi dárúkèrúdò sílẹ̀, wọ́n máa ṣubú, wọ́n máa parun, wọ́n máa padà wà nínú ihò kìnìún lọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ Ọlọ́run òtítọ́ tí kìí ṣe Ọlọ́run apààyàn. Ọlọ́run àlàáfíà himself ó máa dìde, ó máa fún àwọn Kìrìsìtẹ́nì ní àlàáfíà. Government, ó yẹ kẹ́ ẹ mọ nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe pẹ̀lú bó ṣe ń lọ yìí. Nílùú tírú ẹ̀ bá ti ń ṣẹlẹ̀, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ nǹkan yìí dà, ó yá ẹ máa ṣe báyìí. Ṣùgbọ́n a gbà pé wọn ò gbà. Àwa tó fẹ́ gbà pé apá agbára ìjọba ò ká. Tágbára ìjọba bá ká, no peace talk, nothing àfi 2027 ṣá. Wọ́n dẹ̀ ń attack àwọn èèyàn nítorí ẹ̀sìn. Ọlọ́run àlàáfíà máa fi ara ẹ̀ hàn sí àwọn tó ń attack àwọn ẹni yìí. Gumi, Sultan, politicians, northerners, àti tilẹ̀ Yorùbá tó gbàbọ̀dè, Boko Haram, ICC, SWAP àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin sọ pé freedom fighter ni wọ́n. Lórí kíni wọ́n fi jẹ́ freedom fighter? Ta ló kó wọn lẹ́rú? Àwọn tó kó ọmọ Nàìjíríà lẹ́rú, wọ́n tún lọ gbógun àwọn ọmọ jagunjagun dìde.
ẹ tún fẹ́ ẹ̀yin lẹ kó ọmọ Nàìjíríà lẹ́rú o, wọ́n sì ti gbà. Inú wàhálà yẹn ni gbogbo eléyìí tó ti dé. Ẹ tún wo ọ̀nà tí àwọn aráabí fẹ́ fi fa wàhálà sí wa lọ́rùn. Pé ibi tí wọ́n bá ti rí bọ́ ìyẹn, Gumi ló sọ o. Ṣérú ọ̀rọ̀ yẹn ìjọba ò gbọ́? Àbí ká nínú ìjọba dùn ni wọ́n rẹ́ni gbèjà wọn? Torí bọ̀bọ́ yìí kò fi wọn anybody wò. Ariwo tó ń pa ni, àbí ká gbà pé tó ń sọ yẹn kò tẹ́ àwọn aláṣẹ lọ́rùn. Èyí tí Gumi ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí yóò padà lẹ́yìn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Excellency, àwa gbà á ládùúrà fún yín kẹ́ ẹ láǹfààní láti ṣe tó tọ́ àti nǹkan tó yẹ. Ìgbà yìí, ìgbà táwa nù rẹ̀ yìí kò tu aráàlú lára, ṣùgbọ́n a gbà á ládùúrà wípé ní àsìkò yín kígbà yìí kò tu aráàlú lára, kí àpẹẹrẹ rere ṣẹlẹ̀ ní Nàìjíríà, kí àlàáfíà padà. Àwọn pípù yìí ò protest, wọn ò sọ nǹkan kan against Buhari rí o. Wọ́n ti gbógun tì yín. Ọ̀nà wo lẹ̀yin ń gbà múra lẹ̀ dògùn? Òṣèlú nìkan 2027. Ọmọ Yorùbá ní ẹ ti gbé ìgbésẹ̀ irú àwọn Yorùbá security forum, irú èyí tí àwọn olóyè Sunday Igboho kankan wà ń bẹ̀, ẹ ti gbé ìgbésẹ̀. Ṣùgbọ́n ẹ má jẹ́ káwọn tó wà lẹ́yìn sọ di òṣèlú. A sì fẹ́ kí Sunday Igboho, olóyè Sunday Igboho, a fẹ́ kó jẹ̀bi. Torí ayé nígbàgbọ́ pé gbogbo ohun tí wọ́n bá ṣe nílé ìjọba ní Aso Rock yẹn, a sọ pé gbà tí yín nìkan o. Wọ́n believe pé inú ilé yẹn inú ilé òṣèlú ni. Wọ́n believe pé wọ́n ó polè kó wá jà, wọ́n ó polóko kó wá mọ̀. Ṣé àpẹyìn kan mo bá wí? Inú ilé yẹn là ń sọ o. Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti gbọ́ nípa state police tẹ́ ti gbé àwọn èèyàn kalẹ̀, ṣùgbọ́n àrí traces ìgbà wo ni ó bẹ̀rẹ̀, àti reform pé ó yẹ wá join. Gbogbo nǹkan tó bá lè mú progress bá orílẹ̀-èdè, bá ìran àwọn northerners, àgàgà àwọn Fúlàní, wọ́n á takò tí ò sì sí tó fẹ́ ṣẹlẹ̀. Mélòó nínú àwọn darandaran lẹ ti gba AK-47 lọ́wọ́ wọn? Mélòó nínú òfin tẹ́ ẹ ṣe ni wọ́n jẹ́ kó múlẹ̀? Mélòó nínú wọn tó jẹ́ pé ọ̀pá nìkan ló fi ń da màálù ní ìsìn, torí ìta ni wọ́n fi ń gbé AK-47? Wọ́n nígbàgbọ́ pé àwọn làwọn nílẹ̀. Ẹ̀yin ìjọba tẹ́ wá láti ìran kọ̀ọ̀kan, pàápàá ẹ̀yin tẹ́ wá nílẹ̀ Yorùbá, wọ́n dẹ̀ ń tẹ̀ wá lórí mọ́lẹ̀. Nani ẹni tó yọ gba ni òré èèyàn gbà. Ṣé kìí ṣòun ló ní kó máa nani? Àbọ̀mọ̀ ń pa bí wọ́n ṣe ń ná èèyàn. Idà Ọlọ́run á jòwèrè lórí ẹnikẹ́ni tó bá gbàbọ̀dè fún orílẹ̀-èdè Nàìjíríà àti ìran Yorùbá, lórí ẹnikẹ́ni tó dúró lórí àìtọ́. Torí àìtọ́ ni láti mú èèyàn sí ẹ̀sìn tí kò wú. Àìtọ́ ni láti mọ̀ pé lágbájá yìí ó ń pa ènìyàn, ibi ló wà. Táwa fi ń ṣòṣèlú pé ẹja máa ẹ̀wò díẹ̀díẹ̀ náà ni. Gbogbo àwọn tó mọ bí wọ́n ṣe wá, tí wọn ò mọ bí wọ́n ṣe padà, àti torí àwọn tó jẹ́ pé ìdí pàtàkì ni wọ́n ṣe wá, ẹ lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run kẹ́ẹ̀dẹ̀ ṣe the needful. If not, Abacha sọ, ó ní tíjọba kan bá wà ń bẹ̀ tí terrorist dẹ̀ lo 24 hours tí wọ́n fi operate, kí ni Abacha sọ ń pa ẹ̀? Èmi kọ́ ni màá parí ẹ̀. Ikú kó àtàrùn kọ́, ẹ̀yin ní kẹ́ ẹ fi sí abẹ́ comment section. Báwo la ṣe fẹ́ bọ́ nínú wàhálà yìí? Gumi ti sọ̀rọ̀ o. Ó lọ́mọ America missionaries tó ń tú àṣírí ibi tí wọ́n bá ti rí kan chase it out. Ó sọ fún special adviser on security, ó ní kan deport ẹ̀ o, kan wádìí ẹ̀ o, ṣùgbọ́n kò sọ bẹ́ẹ̀ fún terrorist o. Terrorist láǹfààní láti wà nínú igbó, láti máa pa àwọn èèyàn, ṣùgbọ́n ará Amẹ́ríkà tó ń tú àṣírí bí wọ́n ṣe ń pa àwọn èèyàn kò láǹfààní láti dúró sínú ìlú. Ọlọ́run á dá fún yín. Ṣéun Agbọ́lá lórúkọ tèmi. Lágbára kankan tá a lè sá fún yín, ṣùgbọ́n Ọlọ́run náà là á bẹ̀ sí, torí ẹni tí ò lè mú kò tí ì dá.